الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو الذي يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار ثم الصلاة والسلام على الهادي البشير سيد الأولين والآخرين وقائد الجر المحجلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اعلموا أن تعاقب الشدة والرخاء كتعاقب الليل والنهار سنة إلهية وقدر كوني يقول الله عز وجل في محكم تنزيله أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم وليعلمن الله الذين صدقوا وليعلمن الله الكاذبين ومهما أظلمت الليالي والطرق والأنفاق ومهما تتابعت الخطوب وتكاثرت المحن والنكبات فإن المؤمن القوي بالله عز وجل يزداد إيمانا وثباتا وثقة بأن وعد الله عز وجل لا يخلف فإن مع العسر يسرا إن مع العسر يسرا أدوك فلو وباوا أترى لكم كيولون àti gẹ́rẹ̀ kọma bọ́gá wa aṣíwájú wa annabuwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti gẹ̀ náà kọsàn kọkàrí gbogbo àwọn ará alẹ́ annabi àwọn sọ̀hábí annabuwa Muhammad ó fi wá dórí gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá wọn tí ó fi dìjú alkiyama olùwakọ́ka wa náà kúnnù jù olórí rẹ̀ náà Allahumma amin ẹ̀yin arúsìn ọlọ́run ẹ̀rí nínú ètò ọlọ́run láyé òun ni pé bọ́ bá lé ńgbà kan a sì tún dẹ̀ bọ́ bá sì dẹ̀ ńgbà kan a tún lé bọ́lúwa bá gbé tí a máa rí jínú wọ́n máa dùn bó wù ú agbé tìwá bọ́ bá sì dìgbà kan ntẹ́tí ọmọ gbọ́ ntójú ọmọ rí nta ma ronú kàn tí ó ma bà nínú jẹ́lẹ̀ yàn ma rí èyí náà bẹ nínú súnà ọlọ́run bí ó ti ma rí náà nù olùwọ́bá ní ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun àwọn èèyàn rò pọ́ pọ́síbù bẹ́ẹ̀ ni kákan ma pé agbọ́lọ́n gbọ́ agbàfọ́lọ́hun mùmínì ni wá an yutraku kásì wá fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ wahum la yuftanun kama dánwò Olúwa ní kò sí nínú lànà tó wọn Ọlọ́run bẹ́ẹ̀ bóun ti dáyé òun ló jẹ́ pé walaqad fatanna alladhina min qablihim Olúwa lẹ́yìn tẹ́ ń bẹ láyé lónìí ẹ bèèrè tán àwọn tó lọ síwájú yín adán àwọn náà wò wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna Allahu al-kadhibin olúwalé ara ń tàà fi ń ṣe bẹ́ẹ̀ a fẹ́ fi òkúrọ́ hàn yàtọ̀ fólódodo nínú ẹni olóhùn gbọ́lọ́wọ́ ọba gbọ́ àsìkò tá wà yìí àwa mùsùlùmí ní Nàìjíríà níbòmí ó wà nínú àwọn àsìkò kan tá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tó ti fà wá létí rẹ̀ kalẹ̀ ní tó lélẹ́gbẹ̀rún ọdún يأتي على الناس زمان
المتمسك فيه بدينه كالقابض على الجمر النبي لا واسكو كان بو yóò bá wọn kan láyé nú àwọn àlùmọ̀ mi yóò lé débi pé gbogbo ẹni ó bá fẹ́ dúró lórí pé àwọn ò ní kú lórí tọlọ́run àti tànábì ànábì ní yóò dàbí ẹni ó gbé ògùn náà lọ́wọ́ èwo ni kó ṣe ojú ọ ojú lẹ̀ àbọ̀ ní sùúrù ọgbà mú gbogbo ohun tí ń lọ láyé lónìí gbogbo ìtawà náà ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìlú mùsùlùmí in tí ń bà wá nú jẹ́ pọ̀dù tí ń dùn ma wá nú lọ ó lè àmọ́ gbogbo owó tí lè tọ́ pọ̀ tó yìí kò tó nǹkan kan nù tó bá àwọn àkọ́kọ́ àwọn sàhábì annabuwa Muhammad sallallahu alaihi wasallam gbogbo tí wọ́n ń ṣe fún mùsùlùmí lónìí gbogbo bí wọ́n ti ń ṣe àtèyí tí wọ́n fi ń yan mùsùlùmí jẹ nílùú tiwa iná gbogbo ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí àwọn sàhábì annabuwa Muhammad sallallahu alaihi wasallam ní a bá ń gbalé tí wọ́n ń gbalẹ̀ èèyàn ọgbọ́n tá nábi wíńjọ́ tá nábi padà sí Mákà ní sallallahu alaihi wasallam annabi onílé ọlọ́nà ọ̀sán kan òru kan ni wọ́n ní wọ́n fúnlẹ̀ máa ọjáde kó ń lù olúwayọ̀ǹda fún kó jáde níjọ́ tá nábi padà wọ̀gboro Mákà annabi sọ̀rọ̀ kan bí àwàdà mọ́rọ̀ ńláńlá ni qala an-nabiyyu sallallahu alaihi wasallam wahal taraka lana uqaylun min dar anabi wole ó wá gbolé wọn ó wá àdúgbò wọn ní àà Uqaylu ọ̀tí ẹ̀sẹ́lé kan kù fún wa pé báwa náà bá dé Uqaylu yìí was a cousin to the Prophet sallallahu alaihi wasallam ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò lòun àtànábì kò lẹ́tọ̀ kan tó ju tànábì lọ níbi tí wọ́n jọ ní táwọn òbí wọn jọ ní àbí Bilal al-Habashi radiyallahu anhu torí pé Bilalu ọjẹ́rú ń gbòrò Mákà Ọlọ́run sì fi ìmọ́lẹ̀ Islam ọ̀tàn sí lọ́kàn ọ̀tẹ̀lá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam kò sí ìyà tí wọn ò fi jẹ Bilal ń gbòrò Mákà mélòó la fẹ́ kànú ẹ̀yìn adépèlé tàwọn alu Yasiri láwí ní àwọn bàbá àti ìyá tó bí Ammar ibn Yasir radiyallahu anhum ajma'in ẹni wọ́n torí ẹjẹ wọ́n yà ní lọ yìí annabiwa Muhammad sallallahu alaihi wasallam kọ kápá akọgbà wọn lẹ annabi wọn wí fún wọn pé sabran ya ala Yasir ẹni sùúrù náà ni àbọ̀rẹ̀ ọ̀dà àmọ́ gbogbo bó ti lé fáwọn ìpìlẹ̀ wa àwọn àwòkọ́ṣe wa àwọn sàhábì annabiwa Muhammad sallallahu alaihi wasallam èyí ṣe táwọn ojú ogun náà lẹ́ bó ti lè wùkó gbóná tó Ànábì ní ẹ̀sìn ó lè láwọn àsìkò àdánwò àsìkò fìtínà láti dúó lórí pé mùsùlùmí ni mí ẹ̀sìn kan tọ́lọ́run lóhun yọ́nú sí náà ní bẹ mọ́ wa Ànábì lẹ́ni ó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ó prepare o bí ìgbà tó gbéná lọ́wọ́ ní ogun náà yọ́ ma ju ọ àmájújú lẹ́rẹ̀ ò pè rẹ̀ bó láwọn sọ̀hábí Ànábì ṣe gbógun náà tí wọ́n lọ́wọ́ tí gbẹ̀yìn rẹ̀ wá di adùn fún wọn òun là ń pè ní awamilu thabat fi waqtil bala kí làwọn tí ma mú ẹsẹ̀ yán rinlẹ̀ bí wọ́n bá ń tíyàn lórí dáadáa lórí òdodo yìí ẹni sísẹ̀ kò mẹ́ àkọ́kọ́ ń bẹ́ẹ̀ huwa al-imanu as-sadiqu al-jazimu billahi azza wa jalla ǹjẹ́ ó jẹ́ orí ogun náà yìí gbé lọ́wọ́ bó ti lè kójú ọ tó ní sùúrù torí àbọ̀ rẹ̀ ọ́ dáa òun ni kí ń kálukú wọ́ yẹ ìmánì wa wo ìmánì lásìkò yìí ó gbọ́dọ̀ rinlẹ̀ bí òkè ìmánì tí dáùtù ń bẹ kè láyàn gbà dánwò àwọn sọ̀hábí annabuwa Muhammad sallallahu alaihi wasallam bí mo ti wí in táwọn nínú Abubakar ni Siddiq radiyallahu anhu
ó jíńjọ́ kan àwọn èèyàn ń sọ ń gbòòrò Mákà pé ẹ̀gbọ́n tí èèyàn yín tún wí èyí wà nábì sallallahu alaihi wasallam qala innahu usriya bihi al-layla min al-masjid al-haram ila al-masjid al-aqsa wa u'rija bihi ila as-sama' lẹ́nu ànáta wọlé ta sùn ta jí yìí ànábì ní Ọlọ́run ti mú rìnrìn àjò láti Mákà lọ Jerusalem kọ́dọ̀ tún mú ogun sánmà lọ a sì tún jọ kásùbà lónìí wọ́n ń wí pé ní ọyẹ́yẹ́ ẹ má bọ̀ àṣírí ti tú tẹ́mọ̀ pé à ń wí fún yín tẹ́lẹ̀ pé rọ́ ní ń pa fún yín ẹ wá gbélé yìí náà àmọ́ àwọn tí máa ní wọ́n rinlẹ̀ bí òkè kí lè Abubakar wí ń jọun Abubakar ní àwọn kọ́ọ̀láhù sóhun ló wí abẹ́ wí sí lẹ́nu àwọn lóhun ló wí o fa in kọ́ọ̀láhù laqad sadaqa bọ́bá ipá nẹ́bì ló wí in tí rí o àmọ́ mọ́ gbà kó dodo lọ́sọ ìmánì nù irú ẹ̀ ló nídìí lásìkò yí ọmọ ìyá mi mùsùlùmí ní táwọn sọ̀hábé ní nìyẹn gbogbo bí wọ́n ti àwọn náà ẹni wọ́n ń sá sóòrùn bíi Bìláàlì tí wọ́n tún wá gbé òkúta lé wọ́n tún máa wọ́ lẹ́lẹ̀ pé Bìláàlì jìyà débi pé kò rí la ilaha illallah wí mọ́ lórí tí wọ́n ń jẹ́ ìyà náà ní pé adúrúbá ti sí ọ́tò yìí náà la ilaha illallah bẹ́mi wọ́n bá bọ́ náà kọ́ bọ́ lórí la ilaha òun mọ́ tó ń lọ pàdé lọ́hùn Bìláàlù bá débi pé kò rí la ilaha wí mọ́ ntí Bìláàlù padà ń wí ni pé huwa radiyallahu ta'ala anhu kò sí tí ń jẹ́ kí ẹsẹ̀ yún rinlẹ̀ ní gbogbo persecution gbogbo ìnira gbogbo jẹ̀yàn yà yìí àfi ìmánì tó rinlẹ̀ bí òkè èyí táwọn sọ̀hábí ànábì ní. Salmanul Farisi radiyallahu anhu Yahudi kan pàdé Salmanu náà nípàdé ẹni ó fẹ́ fìyàn sí yẹ̀yẹ́ pé inna sahibakum yu'allimukum kulla shay ìwọ Salman èèyàn yíhun ànábì wọn rí fáàsí wọn sallallahu alayhi wa sallam èèyàn yíhun wọn ní gbogbo nǹkan ní máa kọ́ yín èyí tí wọ́n wí fún wọn lónìí tó gbé àwọn àfáà náà wọ́n ń wí àwa náà tí ẹ̀ mọ́ lọ́ọ́mọ́ ẹ̀sìn ní kìí ṣẹ̀sìn tí ó bá yíyọ ń pa ìsìláàmù lọ béèrè kọ́ dá ọ lójú òun lẹ́sẹ̀ yẹn fi rinlẹ̀. Qala Salmanul Farisi ajal oníwọ̀ Yahudi bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ní ń kọ́ wa kọ́dà bọ́ bá ti mọ̀ allamana hatta al-khira'a alla nastaqbila al-qibla bi bawlin wala gha'id وألا نستنجي وألا نستجمر بأقل من 3 أحجار وألا نستنجي بروث أو عظام bọ́ bá tún ti gbọ́ o kọ́dọ̀ kọ́ wa débi pé bàbá fẹ́ wọ tọ́ílẹ̀tì ibo la kọjú sí ibo la gbọ́dọ̀ kẹ̀yìn sí bàbá rómi kí la lò tá fi mara bàbá lòkúta iye mélòó la lè lò ọkọ̀ wa débẹ̀ confidence ní jẹba ẹni ọwá tó lóun fẹ́ fi yẹn sí ẹ̀yọ́ ọba máa jí òun gba ọgbọ kò sí tẹ́yìn ó wí fẹ́lẹ́ yìí tí ó dọ̀rọ̀ rú mọ́ lọ́wọ́ o ẹ dákun yẹ ìmánì rẹ wo àsìkò bàlá àsìkò àdánwò àsìkò fìtínà ní táwọn sọ̀hábì ànábì là kọjá bí ìgbà tí atẹ́gùn kan fẹ́ lásán tí wọ́n mọ̀ òun ni pé ìmánì wọn rinlẹ̀ bí òkè ọlọ́mọ́sá àjogún ìmánì tààrà fíìmì àtẹ̀yìn náà lásìkò rọrùn àti lásìkò nira ara ń táwọn sọ̀hábí ànábì ní sallallahu alaihi wasallam tó ràn wọ́n lọ́wọ́ gbogbo bó ti lé tó ó ní pé gbogbo ìgbà ní máa wá sí làákàyè wọn pé lẹ́yìn ibi tá a wà yìí ibì kan bẹ lọ́hùn òun làlìkìyàmà ànábì sì ti kéńké fún wọn pé huffatil jannatu bil makari wa huffatin naru bish shahawat ànábì ròyìn àlìjánà fún wọn ròyìn iná fún wọn bọ́lọ̀ ti fi ran ọwá ní ẹ̀rí àlìjánà tí mo ti ròyìn bó ti dùn tẹ́ ń gbọ́ yìí tó ìtọ́lọ́wọ́ fẹ́ǹsì rẹ̀ gbogbo tí ọmọ nìyàn láàní o ìtẹ́yìn ò ní fẹ́ torí bọ̀ ní fẹ́ǹsì àlìjánà o wa huffatin naru bish shahawat ànábì náà rí bí mo ti ròyìn iná fún yín tí gbogbo yín pọ́lọ́ mọ́ sí wá lọ́mọ ná gbogbo attraction adùn ǹjẹ́ ọ máa pèèyàn òun lọ́lọ́run fi fẹ́ǹsì iná
òwe là Nábì ń pa fún wa ìyẹn ni pé bó bá ti cross fẹ́ǹsì mọ̀bìtọ̀ já sí bó bá pé fẹ́ǹsì tí kíní yìí sì nira ó sì lè àmọ́ lẹ́yìn fẹ́ǹsì yìí kí lọ́kàn aljanna tí ò sí gbádùn tó mọ́ ni aljanna tẹ́yìn ò ní kú mọ́ ni bó bá pé rú fẹ́ǹsì nílẹ̀ yẹn fẹ́ cross bismillah bẹ́ẹ̀ bá sì wá wò pé àṣàyé tán tó sọ̀rùn kíní ìdún fẹ́ǹsì iná ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo tí wọ́n náà rí ohun tó fẹ́ ṣe tó wà rántí pé mùsùlùmí ni mí wọ́n ní mùsùlùmí è ṣe báyìí wọ́n ní mùsùlùmí è jẹ nǹkan báyìí wọ́n ní mùsùlùmí è sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ọgbà àlìjánà nù bọ́ bá ti ní sùúrù tó kọjá fẹ́ǹsì ni ọbọ́ sínú gbádùn ayérayé tí è tán gbogbo ẹni ọba wá wò pé èé ṣe kí ló ṣubú tẹ̀mí èmi náà gbádùn o èmi náà ó ṣe kìíní kọ́dà bí mo mọ̀ pọ́lọ̀ wọn ọ̀fẹ́ ìwọ náà kọjá fẹ́ǹsì o kò sẹ́ni tí ó máa bẹ ní fẹ́ǹsì o gbogbo wa kò sẹ́ni tí ó máa bẹ ní fẹ́ǹsì o ilal abad ó kírọ́sì fẹ́ǹsì lẹ́yìn fẹ́ǹsì bò lọ wá ń lọ èyí ò ní ọ̀wà jẹ́ kó decide bóyá fẹ́ǹsì tí ó nira tó kírọ́sì ẹ̀ tó bọ́ sínú gbádùn àbí fẹ́ǹsì tó gbádùn bọ́ bá ti gbádùn tẹnu ọ̀nà ń tán tẹ́yìn ọmọ abẹnú ya gbére lálìkìyàmà tó lúwa ní wa inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'udun ẹ̀rọ̀rọ̀ alìkìyàmà sáyé ẹgbẹ̀rún kan yàyín ó ṣe déédéé jọ kan lọ́hùn ni ìyẹn ni pé kọ́dà bẹ́yàn bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbádùn lé ayé yìí kọ́ mọ́ jìyà rí kè gbádùn ọjọ́ kan lálìkìyàmà ọlọ́mọ́sá jẹ́ kí ìkẹ́ ìgbádùn kó jẹ́ ti wà lálìkìyàmà àti ní ayé náà aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina fastaghfiruhu innahu huwal ghafurur rahim alhamdulillah wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa sahbihi ajma'in ibadallah ألا من عوامل الثبات في زمن الابتلاء والافتتان الصبر وما أدراكم ما الصبر قال النبي صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير إن أصابته سراء شكر فكان خير الله وإن أصابته ضراء صبر فكان خيرا له وليس ذاك إلا لمؤمن adúpẹ́ f'Olúwa Ọba wa atọrọ àlékún kẹ́ Ọlọ́run àti gẹ̀ kó máa bá Ànábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé tàwọn sọ̀hábí Ànábì àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá wọn náà tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ̀rínú àwọn tí mú yàn rinlẹ̀ lórí ẹ̀sìn Ọlọ́run nígbà àdánwò nígbà nira nígbà tí ń gbọ́ tó jú rí tí ó dùn mọ́yàn lórí ẹ̀sìn Ọlọ́run òun ni kéèyàn ní sùúrù kọgbọ́ntà Ànábì wí fún wa sallallahu alayhi wa sallam Ànábì ní ajaban li amril mu'min ìmà lọ́rọ̀ mùmíní o ọjọ́ Ọlọ́run lójú ọjọ́ Ànábì náà lójú Ànábì ní kí ló dé tọrọ mùmíní gidi mùmíní tẹ́sẹ̀ rẹ̀ rinlẹ̀ tó fi jẹ́ mà òun ni pé ńgbà tí inú rẹ̀ bá ń dùn kò ní yọ máa dúpẹ́ fọ́lọ́run ó ti dá láwọn àsìkò kan wọ́n náà lọ kàtàn mùsùlùmí àti wà lẹ́ni ó darí gbogbo ayé ńgbà kan yọ padà bọ̀ wá bẹ̀ náà kálíkìyàmọ̀ tó dé àwa ni ká múra ká pàdé wọn Ọlọ́run torí tí ń ṣẹlẹ̀ yẹ já rárá wa létí àwa àti àwọn ọ̀tá ìsìláàmù tí ń dààmú wa ká wà sincere to ourselves kí ni yàtọ̀ àárín àwa wọn pẹ̀lú bá ti ń gbáyé kí ni wọ́n ń jẹ táwọ̀ jẹ irú kí ni wọ́n mú tí mùsùlùmí náà mú irú ìgbésí ayé wo ni wọ́n ń gbé táwa náà fẹ́ máa gbérú ẹ̀ bàbá ṣetán àti padà sí báwọn sọ̀hábí Ànábì jọun ti rí 100 péré làwọn tó lógun Bádìrù over 1000 làwọn kèfèrí ń jọ náà wọ́n borí wọn àmọ́ngbọ́ bá ti dípa dìbá kan náà
ọgbọ́n tó bá kù tó ń kálukú bá gbọ́n jura wọn lọ́nà lẹ́fi máa tara yín àwọn gbọ́n jù wá lọ́nu àmárànsí ọlọ́run ń bọ̀ ló pin ìgbà táwa náà bá ṣe tán àti padà ká di mùsùlùmí gidi mùsùlùmí mélòó ní ń kírun mọ́ lónìí ní gbogbo community ní gbogbo ìlú ní gbogbo country mùsùlùmí mélòó ló kù tí ń kí wákàtí 5 mọ́ mùsùlùmí mélòó ní ọgbà rìbá tọ́lọ̀ ńlẹ́ fẹ́ bá àwọn jagun bẹ́ẹ̀ bá kó ní owó èlé mùsùlùmí mélòó ní ọmọ gbà rìbá ní ọmọ jẹ rìbá lónìí ń jẹ cooperative ń jẹ báńkì àdéhùn ọlọ́run ọ̀sẹ̀ o àmọ́ ní májẹ̀mú ni ká jẹ́ mùmínì ní gidi tá ń pera wa bàbá wa ara wọ́sọ́lọ́ ń gbà ní yọ́ da wa lóhùn tọ́ kò tó tásìkò náà sùúrù dọ́wọ́ wa o pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ yà fọ́fà náà ni ara tí ìwà jẹ́sẹ̀ yàn yẹ torí bẹ́sẹ̀ bá yẹ tó kọjá fẹ́ǹsì lọ bí tí ò yẹ kó rí lọ ọlọ́run má jẹ́ kó di ìyà ọ̀nà méjì fún yàn ó jẹ láyé yóò tún jẹ lálìkìyàmà ọlọ́run sọ wa ń bẹ̀ òun ni asọ́bùrù sùúrù dọ́wọ́ wa o ànábi ní mùsùlùmí lẹni tó yẹ pé bí dùnú bá dé yóò máa dúpẹ́ fọlọ́run bí dàkejì dùnú bá dé yóò ní sùúrù inna amrahu kullahu khair ànábi ní kíní kejì rẹ̀ òrè ní fún mùsùlùmí ẹ̀rínú ta nídìí nígbà nira nígbà ṣòro at-tadarru'u ila Allahi azza wa jalla bid-du'a ma'a al-yaqini bi annahu sayastajib oníká képọlọ́hun ká jẹ́wọ́ fún pé alẹ́ alágbára wala hawla wala quwwata illa bihi kò sí sọ́gbọ́n kan kò ságbára kan bí kan tó kọjá tiẹ̀ wa qala rabbukum ud'uni astajib lakum Olúwa bá ní ẹ pè mí dá yín lóhùn ẹ jẹ́ á pe Ọlọ́hun bẹ́yàn tí pè pẹ̀lú pọ́rẹ́ra rẹ̀ ńlẹ̀ ẹ jẹ́ á sunkún sọ́lọ́hun ká dìde lóru sọ fọ́lọ́hun pé kó ran mùsùlùmí lọ́wọ́ kọ́lọ́hun ran àwa náà lọ́wọ́ lórí ṣètọ́ni tí ń dààmú wa kó jẹ́ á padà sí gẹ̀ẹ́sìn wa tààrà káde wọn Ọlọ́hun lè bá tètè sẹ́ yọ́ sẹ́ àmọ́ Ọlọ́hun má jẹ́ ó pẹ́ àdúrà dọ́wọ́ gbogbo mùsùlùmí èyí tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyá wa nílẹ̀ Palestine bọ́ lágbára nǹkan kan ju kọ́ wọ́n náà dìde lóru ọ̀rọ̀ àwọ̀ sọ́lọ́hun lọ sí ojúṣe rẹ̀ ni anabi sallallahu alaihi wasallam anabi ni Ọlọ́hun fẹ́ ká máa kọ́mù máa rí wá ń rí ẹni tó nídìí ohun tí ń pè wa man lam yas'alillaha yaghdabu alayhi gbogbo ẹni tí ó bá máa bẹ lọ́hun tí ó máa béèrè nǹkan Ọlọ́hun lóhun ó bínú sí mùsùlùmí ti fàdúrà lẹ̀ ìyẹn ni pé àdúrà tó bá bọ́lọ́hun ti ní ká anabi ọkọ wa àdúrà mélòó ló kù tá à ń ṣe tó bá súnà tà nẹ́bí mú má lónìí torí náà àdúrà dọ́wọ́ wa o ẹ̀rí nínú awamilu thabat nínú tí fẹsẹ̀ yẹn rinlẹ̀ nígbà àdánwò nígbà fìtínà nígbà nira òun ní káwa mùsùlùmí náà ó listen to directive Ọlọ́run wa'iddu lahum mastata'tum min quwwatin Ọlọ́run lẹ́yìn náà jòkó tẹ́tẹ́rẹ́ púpọ̀ ẹ̀yin náà prepare gbogbo ntẹ́ bá ní tí wọ́n fi rí yín tẹ́rù ọba wọn ẹ̀rù ọ̀tá ọba mùsùlùmí má lónìí ẹ̀rù mùsùlùmí ọba ọ̀tá má anabi sallallahu alaihi wasallam nígbà tí ń bẹ anabi ń bẹ láyé anabi ní nusurtu bir-ru'bi masirata shahrin báwọn ọ̀tá ìsìláàmù bá gbọ́ pé kóṣù kan tá anabi ọwọ́ lu àwọn wọn ti máa tọ́ sókòtò pé ó fẹ́ dé ó sì kóṣù kan kéde ìmánì ní ń jẹ bẹ́ẹ̀ ẹjá wo ní bẹ̀rù Ọlọ́run kọ́lọ́run wá kó bẹ̀rù wa sọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀ àmẹ́ni tí ó bá bẹ̀rù Ọlọ́run ọ̀tá náà ní bẹ̀rù ẹ̀ bí bẹ̀rù Ọlọ́run yẹn bá ti tó Ọlọ́run wá gbé bẹ̀rù àwọn ẹ̀dá rẹ̀ Ọlọ́run ní fi bẹ̀rù sí yàn lọ́kàn kìí sọmọ nìyàn ọ̀kan nù àwọn sálàfù salih ridwanullahi alayhi ó ní mi bá ṣẹ lọ́hun èmi máa rí lára àwọn ẹran tí ń sìn wọ́n ní bó lọ jẹ́ ọlẹ́ran tí ń pè lẹ́ẹ̀kan tí ó dáhùn ń wàá pè lẹ́ẹ̀mẹ́ta kó tó dáhùn ń wàá rántí pọ́lọ́ ń pè mí náà èmi náà tètè dáhùn ẹjá wa náà lọ lékún bẹ̀rù Ọlọ́run ẹ sì já gbọ́n tọ́lọ́run wí fún wa àwa náà ti jòkó tẹ́tẹ́rẹ́ púpọ̀ gbogbo ọ̀nà tó ń kálukú bá fi lè prepare ìwọ tí wọ́n ní ọlọ́ kẹ́kọ̀ọ́ kan ọmọ mùsùlùmí mójútó
technology ni science ni gbogbo nǹkan la need láti dẹ́rùbà àwọn tí ò ní já gbádùn ẹ̀sìn wa gbogbo ẹ̀yin tẹ́ lágbára àti kó àwọn ọmọ mùsùlùmí tí ń rìn kí ń títí orí ọmọ mi pé kọ̀rẹ́ ni tí ó ràn léèwé ẹ̀yin náà sin lọ́hùn lọ́nà ẹ̀bẹ̀ wọn ẹ sì jẹ́ kẹ́sìn ọ wà nù gbogbo ń tà bá ń kọ́ torí pé bí ọba wa sẹ́sìn ń bẹ̀ yọ́ dàbí tí mo wí lẹ́ẹ̀kan náà àwa wọn á di bákan náà kò sí yàtọ̀ ẹni ọba wa gbọ́n jura wọn lọ lókùn jẹ́ ọmọ tara wọn ni àfi kẹ́sìn okun tiwa kí ìmánì okun ẹ̀kọ́ àti òye tiwa ẹ̀yìn ni ó fún wa ní edge above them Olúwa ti sọ̀rọ̀ ìkàlẹ̀ ní Al-Qur'an al-Karim gbogbo ọ̀nà tẹ́yìn náà bá fi lè prepare ara yín eléyìí tí ń ṣẹlẹ̀ yìí ti fi yé wa ń fi rìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahuda walladhina ashraku kéèyàn máa pa èèyàn bí ìgbà tí ń pa díẹ̀ kí gbogbo àwọn alágbára ayé tó rí bí rẹ̀ náà kí wọ́n sì máa gbójú síbòmí wọ́n ní wọ́n kọ́ hospital kalẹ̀ wọ́n yin bọ́ǹbù síbẹ̀ ẹni ó pe rẹ̀ lágbára jù láyé ó sì wá ó sì ń pé àwọn tí wọ́n pa òun náà wọ́n ju bọ́ǹbù síbẹ̀ fúnra wọn ta ni ọjà ń rọ́ àmọ́ gbogbo ohun tí wọ́n ń ṣe yìí àwa wà akànú tán o fèrè àwọn náà ṣe jù bẹ́ẹ̀ lọ o ìṣẹ́jú kan náà ní bọ́lọ̀ bí múmọ́ Ọlọ́run bá dé yóò sì dé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹni tó bá kọjá àlà Ọlọ́run ó mú gbogbo ẹni tó tò lẹ́yìn alábòsí Olúwa ó dojú rẹ̀ bolẹ̀ Ọlọ́run ní inni haramtu zulma ala nafsi èmi gan tí mo dá yín tí n bá ṣàbòsí fún yẹn tí ọ̀sẹ́ ni tí ó mú mi mo wá lé wọ̀ ní èmi gùn ní ṣàbòsí fún yẹn waja'altuhu baynakum muharraman fala tadhalamu mo wá sí lé wọ̀ láàrin ẹ̀dá ẹ̀yin èèyàn tí mo dá yìí náà ẹ má bọ̀ra yín sí àbòsí tó hàn wọ́n pa about 500 lọ́spítù ẹ̀ láwọn tí wọ́n pa ìyàwó ọmọ wọn tí wọ́n mọ̀ pé ń bẹ lọ́spítù náà àwọn náà wọ́n tó ju bọ́ǹbù sọ́spítù ara wọn gbogbo ayé náà sì pé ńgbà tó ga ti wí òun bẹ́ẹ̀ náà lórí wàláhì ò tó fèrè àwọn náà ìjọ tọ́lọ́run ó sì mú fèrè àwọn náà wẹ́rẹ́ báyìí náà ni yóò mú wọn náà àfikẹ́yìn ó kó ń di àbòsí o àmẹ́ ẹ̀dákun gbogbo ń tí ń fa kíní ìyá ìtẹ̀lọ́rọ̀ Ọlọ́run ni ń tí ń dẹ́rù bá wọn ò sí lọ́dọ̀ wa mọ́ láyá fi kó wọn torí náà ọ̀dọ̀wọ̀ wa gbogbo ọ̀nà tí wọ́n bá ní kí wọ́n náà rìn pé bọ́ bá kọ́ nǹkan yìí ó wúlò fún Islam lọ́la torí tara jẹ́ nìkan kọ́ o ẹ mójútó ń tẹ́ ń ṣe o nǹkan lukọ́ mójútẹ́kọ́ rẹ̀ mójútó sẹ́ rẹ̀ mójútó gbogbo tí wọ́n bá ní ọmọ kọ́ torí jẹ́ nìkan kọ́ ó wúlò fún Islam gbogbo ẹni ó nípò tó lágbára Nàìjíríà tá a wà yìí náà àgbúrò olóṣèlú kankan kọ́ dá sí ti ń lọ yìí kọ́nà bọ́jọ́ ọ̀rọ̀ lásán kọ̀ọ̀kan ni olùkọ́ mọ́sá sàmànà wa o Allahumma ansur man nasara hadha ad-din واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم إنا نتضرع إليك ونعلن إليك ضعفنا وعجزنا ونعترف بأن لا حول ولا قوة إلا بك اللهم إن إخواننا في فلسطين قد ظلموا واضطهدوا اللهم فانصرهم إنك على نصرهم لقدير اللهم عليك بأعدائهم أعداء الإسلام والمسلمين فإنهم لا يعجزونك اللهم منزل الكتاب سريع الحساب مهزم الأحزاب اللهم اهزمهم وزلزلهم اللهم أرنا في أعداء الإسلام عجائب قدرتك اللهم إنا ندرأ بك في نحورهم اللهم إنا نجعلك في نحورهم وندرأ بك من شرورهم اللهم احفظنا وديارنا اللهم احفظنا وديارنا وديار المسلمين اللهم احفظنا وإخواننا المسلمين في كل مكان اللهم انصر الإسلام وأهله في كل مكان وذل الكفر والكافرين اللهم انصر إخواننا في فلسطين وفي سائر بقاع الأرض إنك على نصرهم لقدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين